Ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí lọ́pọ̀lọpọ̀ ìgbà tá a bá ń sọ̀rọ̀ kì í ṣe nítorí monetization tàbí torí èrò tàbí owó tí a fẹ́ gbà lórí ẹ̀. Mi ì ní parọ́ fún yín, iṣẹ́ Olúwa ni o fẹ́ni tó bá rí bí iṣẹ́ Olúwa, ṣùgbọ́n ká má parọ́ lórí ẹ̀, ó ṣe pàtàkì. Tá a bá ń sọ̀rọ̀ àwọn nǹkan kan wà tó jẹ́ wípé bóyá a yọ gbọ́ tàbá a rí, ṣùgbọ́n kò sí fi gbogbo ẹnu sọ nítorí òfin. Eléyìí tí a fẹ́ sọ nípa èyí lórí ọ̀rọ̀ à ń gbọ́ pé wọ́n fẹ́ islamize orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn ni pé wọ́n fẹ́ sọ orílẹ̀-èdè yìí di ti ẹlẹ́sìn kan. Number one, ọ̀pọ̀lọpọ̀ ló máa ní gbẹ́nu sọ̀hún kó ń bẹ́ jàre, sọ̀rọ̀ nìyẹn, how is it going to be possible? Bẹ́ẹ̀ ni, lójú ènìyàn ó possible, ṣùgbọ́n kò possible lójú Ọlọ́run. Àmọ́ ẹ̀mí tó ń ṣòfò látàrí ìwà yìí ńkọ́? Ìyẹn gangan ló ṣe pàtàkì tá a fi ń béèrè lọ́wọ́ ara wa pé irú orílẹ̀-èdè wo àti irú àwọn èèyàn wo lọ́lọ́run gbé Nàìjíríà lé lọ́wọ́, irú orílẹ̀-èdè wo gangan ni Nàìjíríà fúnra ẹ̀. Tẹ́rọ́rìstì lọ́tún, tẹ́rọ́rìstì lósì, kò sì sí ariwo nǹkan tí wọ́n ń pa ju pé ṣàríà lọ tàbí kẹ́ ẹ gba ìlànà ẹ̀sìn tiwọn tó wà lábẹ́ Islam. A sọ kì í ṣe gbogbo ọmọ Yorùbá lẹ́lẹ́sìn Mùsùlùmí, ṣùgbọ́n nínú èròǹgbà àti sọ orílẹ̀-èdè Nàìjíríà di ẹlẹ́sìn kan, bí a ṣe ń gbọ́ bó ṣe jẹ́ plan wọn, allegedly tó bá jòótọ́, àìmọye ọmọ Yorùbá ló wà nínú program yẹn. Àìmọye àwọn ọmọ àlè Yorùbá ni wọ́n wà níbi tí wọ́n ti fẹ́ lọ sin baba oníbaba tí wọ́n máa ń pa ẹ̀ tí wọ́n sì fi baba tiwọn sílẹ̀. Tá a bá wo ọ̀rọ̀ ẹ̀sìn, kò tó nǹkan tí à ń jà lé lórí, torí pé kábíra wa wípé ẹ̀sìn wo lọ́lọ́run ń sìn. Ọlọ́run gangan fúnra ẹ̀ lẹ̀sìn. Kí ni tiwa? Ṣé ká kíkọ́ Ọlọ́run kó dá wa lóhùn? Kò pọn dandan kó jẹ́ pé lànà tóun gbà níṣẹ̀dá tèmi fẹ́ gbà. Ṣùgbọ́n àwọn tá a jọ tí wọ́n ń pè wá ní nǹkan kan náà yìí, èrò ọkàn wọn yàtọ̀ sí tiwa. Àwa dẹ̀ ń sọ, tẹ́ bá sì ń continue láti máa sọ pé we are one, àwa ó máa sọ fún yín pé we are not, ìrọ̀lẹ́ pa, a kàn wà lábẹ́ àkóso orílẹ̀-èdè Nàìjíríà ni. Ìmọ̀ wa ò dọ́gba, understanding wọn nípa ẹ̀sìn, nípa ẹ̀yà ó yàtọ̀, nípa òfin àti ìdájọ́ ó yàtọ̀. Ẹ̀mí èèyàn ò jọ wọ́n lójú, ẹ̀mí ẹranko jọ wọ́n lójú ju tèèyàn lọ. Pípààyàn tí ń pààyàn lórí ọ̀rọ̀ ẹ̀sìn yìí níbi tí ìlú ti dáa, tí orílẹ̀-èdè ti ní àlàáfíà, ó yẹ kó ti rodò lọ mú mi. Bá a bá ń sọ pé kò sógun, kò sógun, èyí tó ń jà wá lórílẹ̀-èdè yìí ńkọ́? Ogun ẹ̀sìn, ogun òṣèlú, ogun ẹlẹ́yàmẹ̀yà, mẹ́tẹ̀ẹ̀ta yìí ọwọ́ ìran Fúlàní. Torí pé eléyìí ò sínú pé wá wí tẹnu ẹ̀, ìtì gbogbo ayé mọ̀ ni. Bẹ́ẹ̀ bá ní àwa wí, à sì béèrè lọ́wọ́ gbogbo ayé. Ọdẹ má mi fi sí comment section. Àwọn ìran wo ló ń kógun ja orílẹ̀-èdè Nàìjíríà? Nígbà tí wọ́n bá wá pààyàn lọ tán rẹpẹtẹ, wọ́n á ní wọ́n á máa kígbe unity, kán má divide. Àwa mọ̀ pé kò easy fún ìjọba bàbá Bọ́lá Ahmed Tinubu. Wọ́n fẹ́ràn kan islamize ẹ̀, wọn ò fẹ́ràn kan islamize ẹ̀, kò rọrùn, torí pé àwọn mọ̀ wò wípé ṣé kò ní í dogun. Àmọ́ síbẹ̀ náà ó ti fẹ́ mọ́ jọ nǹkan míì lójú àwọn tí yà ń jẹ, táwọn ẹni ń pàǹpàkùpà, bíi pé ìjọba ò rí nǹkan kan ṣe sí i. Wọn à lè dáwọ́ ẹ̀ dúró, wọn sì foníkálukú sáyè ẹ̀.
ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó fi ń lọ báyìí ni pé nítorí ìdìbò 2027 àwa ò mèrò ọkàn ìjọba o, a sì lè gbẹnu wọn sọ̀rọ̀ torí wọ́n láwọn tó ń gbẹnu wọn sọ̀rọ̀. ṣùgbọ́n ọkùnrin kan sọ̀rọ̀ kan nípa ọ̀rọ̀ Islamization orílẹ̀-èdè Nàìjíríà pé ó yẹ kí n jẹ́ kẹ́ wọ́n lọ interview arákùnrin ni. arákùnrin tí mò ń sọ yìí Navy Commodore ni, àwọn intelligent tí wọ́n máa ń pa ètò ààbò. kódà arákùnrin yìí ìtàkùn apá bá sọ àárọ̀ ọ̀run ló sọ, ọ̀run ló ti wà ní nípa ọ̀rọ̀ pé wọ́n fẹ́ sọ orílẹ̀-èdè Nàìjíríà di ẹyọ kan. bá a bá lè parí ọ̀rọ̀ yìí ń bí a fi sápá kejì ni, torí ọ̀rọ̀ tó ń gbomi lójú èèyàn tí àwọn ìran kan ń pa ìran míì lẹ́kún tí kò sì sí nǹkan kan tẹ́nìkan kan rí ṣe sí, pàápàá jùlọ àwọn ìjọba. a mú wọn lọ́rùn, a sì sọ pé dandan o, àbàjọba yín jẹ́ o, ṣùgbọ́n fact bitter truth ni o, torí tẹ́ ẹ bá rí nǹkan ṣe sí ni kò ní máa jẹ́ ìgbìnrin ọ̀tẹ̀. bá a ti ń pa kan lòmíì ń rú, gbogbo wa inú wa ń dùn. Trump, Amẹ́ríkà, US wọ́n ti balẹ̀ sí bọ̀nú, wọ́n ti ṣègbà. òótọ́ ni ó yẹ kí inú wa dùn, Ọlọ́run ló ń bá wa dá sí lọ́wọ́lọ́wọ́, ṣùgbọ́n mélòó ni wọ́n fẹ́ kó, mélòó ni wọ́n fẹ́ mú nínú àwọn èèyàn yìí, nígbà tí àwọn orílẹ̀-èdè wa gangan kọ̀ láti ṣe àfihàn ìfojúhàn àwọn tó ń sponsor wọn, táwọn èèyàn dẹ̀ nígbàgbọ́ wípé lára àwọn tó ń sponsor wọn allegedly wọ́n wà nínú ìjọba, wọ́n wà láàrin àwọn ènìyàn wa tẹ́ jẹ́ èèyàn pàtàkì. bóò la ṣe wá fẹ́ bọ́ nínú ogun? ṣógun Fúlàní là ń jà ni, ṣógun ẹ̀sìn là ń jà ni? torí tẹ́ ẹ bá ní òṣogun, ogun wà, àwọn kan lọ́kàn ń jà, àwọn kan lógun ni, àwọn míì ò tí ì gbéra ogun torí pé wọ́n ń kógun ká wọn mọ́lé. kì í ṣe tí ẹ ò mọ̀ tàbí tẹ́ ẹ rí, tí gbogbo ayé mọ̀ ni. ó ti di international issue tí wọ́n ń discuss. kí ló dé tó jẹ́ pé ẹ̀sìn Islam káàkiri àgbálá ayé wọ́n bí wa sínú ẹ̀sìn Islam? kí ló dé tó jẹ́ pé ẹ̀sìn ló ń fagídí mú àwọn ènìyàn pé dandan ẹ̀sìn àwọn lẹ gbọ́dọ̀ ṣe? ṣé láti tún ẹ̀sìn yìí ṣe àbí láti bàjẹ́? arákùnrin tó sọ̀rọ̀ yẹn jẹ́ ẹnu oníkan láti gbọ́ pọ̀n, ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́ta. ẹja gbọ́ nǹkan tó fẹ́ wí, tá a bá lè parí ẹ̀ á sọ̀dà pàkejì. ẹ máa bá mi kà lọ. Let's talk a bit about this whole conversation about Islamizing the country with our population and our dynamics. Is it possible that someone can sneak this in at some point and force all of us under some sort of regulation that we do not ascribe to? Is it possible that this can happen in this country? It is possible, and don't be deceived. It's going to happen. It is possible, and don't be deceived. ṣé rí arákùnrin tó sọ̀rọ̀ yìí, ẹ gbọ́ nǹkan tó wí dáadáa. ó ní don't be deceived, it is going to happen. Intelligent ni arákùnrin yìí, wọ́n ń ṣe àwọn tó yẹ ká máa lọ sórí tẹlifíṣàn káàkiri nítorí ọ̀rọ̀ ààbò, wọ́n ń ṣe ẹni tó yẹ ká máa bi léèrè ọ̀rọ̀ pàápàá nípa ààbò torí tí wọ́n bá wí wọ́n wí ni. arábìnrin ń béèrè pé bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí, ṣó possible kí wọ́n ní wọ́n sọ di ẹlẹ́yọ kan? ó ló possible, ẹ má tanra yín jẹ, wọ́n máa ṣe. nílùú tó lọ́ba tó níjòyè. mo ń sọ gangan fún yín, ara problem tá a ní rèé o. gbogbo àwọn pastors ńláńlá tẹ́ ní auditorium, they keep quiet. wọn ò sọ̀rọ̀, wọn ò bọ́ta. wọn ò káwọn ọmọ jọ sòdí lọ́jọ́ Sunday kan jáde kan pariwo fúnjọba pé this thing is not possible. gbogbo wa à ń lọ church jọ Sunday, tá a bá wá dé church jọ Sunday àdá owó ọjọ́ yẹn ṣe no important sí wọn tí wọ́n fi dákẹ́ pẹ̀lú informations yìí, tí wọ́n ṣe dákẹ́ tí wọn ò fi lè pe ìjọba ṣàkíyèsí pé gbogbo èrò àwọn ará bí làwọn ọmọ ò làwọn ń gbọ́ kò possible. ẹni tó sọ̀rọ̀ ó ti serve iléeṣẹ́ ológun military intelligence ní ká pè fún 30 ọdún ó lé. ṣó láà sọ pé kò mọ nǹkan tó ń sọ?
ṣé kò ní tó gbọ́, kò níbi tó dé, àwa wí tán, àwa dákẹ́jẹ́, owó ọrẹ́jọ́ Sunday. Ṣé kò yẹ kí gbogbo àgbáyé ti mọ ohun tó ń ṣẹlẹ̀? Ó ga gan o. Kí ló máa ṣẹlẹ̀ tó bá jẹ́ pé nǹkan tí wọ́n ń sọ yìí wọ́n fẹ́ kó rí bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà? Bí wàhálà bá jókòó, àwọn èèyàn náà ló máa ń fà á. Ṣé wàhálà kọ́ ní eléyìí tí àwọn tó ń gbé ìgbésẹ̀ yìí, ṣé wàhálà kọ́ ni wọ́n ń gbé bọ̀? Àwọn kìrìsìtẹ́nì kan náà jáde, àwọn Reverend Father, kí n tó fi fídíò wọn hàn yín, mo fẹ́ béèrè ìbéèrè kan. Ṣé wọ́n fẹ́ kí gbogbo orílẹ̀-èdè Nàìjíríà di mùsùlùmí kí ṣàríà ò lè ṣiṣẹ́, kán lè ní wọ́n ti mórí bọ́ lórí ogun jihad wọ́n ti jà, kí àwọn ẹlẹ́sìn míì kán kú lórílẹ̀-èdè Nàìjíríà àbí kí wọ́n pa wọ́n? Ọlọ́run kò ṣẹ́ o. Ẹ̀sìn wo ló ń sìn Ọlọ́run? Ẹ tá à ń sọ fáwa Yorùbá rè, wọ́n kọ́kọ́ fi àwọn ẹ̀sìn wọ́n fi gbàǹtàn bàbá wa fi ń jagun lọ́wọ́ wa nítorí àsìkò yìí, torí wọ́n mọ̀ pé wọ́n sì ń bọ̀ láti dojú ìjà kọ wa. Ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́, tó bá jẹ́ lóòótọ́ ni àjẹ́ńdà yìí, kí ni ìjọba ń ṣe? Kí ni wọ́n fẹ́ ṣe? Kò ń ṣe ìròyìn mọ́ pé ọ̀pọ̀lọpọ̀ máa sọ pé ìjọba máa ní kò rí bẹ́ẹ̀, kò rí bẹ́ẹ̀, kò rí bẹ́ẹ̀. Mi ò bá ìjọba wí o, bó bá jẹ́ iná nǹkan. Ṣùgbọ́n síbẹ̀ a gbọ́dọ̀ pé ìjọba ṣàkíyèsí pé àwọn aráàlú ti mọ̀ pé ó rí bẹ́ẹ̀. A ní kì í ṣe kìrìsìtẹ́nì nìkan ní ń pa, ṣùgbọ́n wọ́n fẹ́ sọ orílẹ̀-èdè yìí di allegedly wọ́n ní ìlàdẹ̀gbọ́ láwo nínú fídíò, èmi kọ́ ni mo sọ. Tó bá wá jẹ́ pé irú orílẹ̀-èdè wo la wà yìí, ṣó dìgbà tó bá ṣẹlẹ̀ ká tó sọ̀rọ̀? Ó máa dáa kíjọba tètè wá nǹkan kan ṣe sí o. Àwọn Reverend Fathers náà jáde, ẹ jẹ́ á wo fídíò tiwọn. Peaceful rally ni, peaceful rally ni, ṣùgbọ́n tí mo fẹ́ béèrè, ẹ jẹ́ ká wò tán náà. Good morning, everybody. Good morning. Before we begin this solidarity march, let's call on Very Reverend Father John J. McKay to lead us in the opening prayer, please. So let us pray in the name of the Father, and of the Son, and of the Holy Spirit. Amen. Our Father, Who art in heaven, hallowed be your name. Your kingdom come, your will be done on earth as it is in heaven. Give us this day our daily bread, and forgive us our trespasses, as we forgive those who trespass against us. And lead us not into temptation. Òun láti rí yẹn. Ìbéèrè mi ni pé kí ni peaceful rally yẹn ní í ṣe? Kí ni peaceful rally yẹn ní í ṣe? Báwo ló ṣe lè gbà wá? Mi sọ pé kìrìsìtẹ́nì nìkan, gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tilẹ̀ Yorùbá ni mò ń sọ o, lọ́wọ́ àwọn tí wọ́n fẹ́ kó ọmọ Nàìjíríà lẹ́rú ẹ̀sìn. Ìkónilẹ́rú ẹ̀sìn leléyìí. Ta ni yóò gba ọmọ Nàìjíríà? Ta ni yóò gba àwọn kìrìsìtẹ́nì? Ta ni yóò gba àwọn oníṣẹ̀ṣe? Ṣé àwọn Reverend Fathers yìí nìkan ní nǹkan yìí ṣẹlẹ̀ sí? Àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ wà nílẹ̀ Yorùbá. Èmi mọ̀ pé ìjọba ò mọ̀ pé wọ́n fẹ́ sọ orílẹ̀-èdè di ẹlẹ́sìn kan, mo fẹ́ sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ má gbàgbé kí ló tún kù. Láyé Babangida ni wọ́n ti forúkọ Nàìjíríà lẹ̀ sínú ẹgbẹ́ IOC, Islamic Organization of Kenya. Orí ẹ̀ ní ẹ̀dẹ̀wà wípé ó wà nù constitution. Nígbà tí Abdulsalam náà máa gbéjọba lẹ̀ fún bàbá wa Ọbásanjọ́, ṣé bàbá wa Ọbásanjọ́ ò rí? Wọ́n lè má rí ṣá. Tán bá rí, ó yẹ kán mọ̀ wípé kíní yẹn ò dáa, kán tó kúrò ń bẹ̀. Bóyá bẹ̀rù àwọn Fúlàní làwọn náà fi fọgbọ́n ṣe. Ṣé dandan wá ni kí Yorùbá àti Fúlàní jọ ṣe pọ̀ nígbà tí nǹkan tí ó ń bẹ lọ́kàn oníkálukú wọn tí kò dọ́gba? Fúlàní ń ṣẹ̀sìn Mùsùlùmí, Yorùbá ń ṣe Mùsùlùmí, ó ń ṣègbàgbọ́, ó ń ṣèbílẹ̀. Báwo ni wọ́n ṣe fẹ́ jọ gbé tó máa rọrùn? Ṣé dandan ni kí wọ́n fagídí kó wọn sábẹ́ irú ẹ̀sìn Fúlàní? Torí mi ní ìpínlẹ̀ ẹ̀sìn Islam mọ́.
ẹ̀sìn Fúlàní a fẹ́ fi ẹ̀sìn ti wálẹ̀ ìṣe wálẹ̀ àṣà wálẹ̀ ti Fúlàní la fẹ́ gbé wọ̀ torí pé àjọ jẹ́ Nàìjíríà ṣé dandan ni kájọ jẹ́ Nàìjíríà eléyìí ń pọ̀ jù ṣé dandan ni kórílẹ̀-èdè kan ṣe ẹ̀sìn kan náà àrílì gẹ̀tẹ̀ o ẹ̀yin olórí ẹ̀yin aṣíwájú wa gbogbo ẹ̀yin olóṣèlú wa gbogbo ìtẹ́ ìrò kò yé wa o káwọn èèyàn fi ẹ̀sìn tiwọn sílẹ̀ kán lọ sínú ẹ̀sìn tí wọ́n mọ̀ nípa ẹ̀ kán fi dandan lé wọn pé dandan ni wọ́n gbọ́dọ̀ ṣe ẹ̀sìn ẹ̀. arákùnrin ọmọ òyìnbó kan látìgbà tí wọ́n ti ń pa àwọn èèyàn ní Yewata tó ń ṣe ìrànlọ́wọ́ fáwọn èèyàn òun náà ṣe fídíò kan bí èèyàn bá jorí àwọn orí àwò ẹjẹ́ àjọwò fídíò tó ṣe ẹgbọ́n nǹkan tó sọ bí ẹ̀mí ṣe ń ṣòfò kódà ó tó kó eegun àwọn ènìyàn láwọn ibi tí wọ́n ti pa àwọn èèyàn fact ló ní òun sọ ta ni ó ràn orílẹ̀-èdè yìí lọ́wọ́ gbogbo àwọn alábòsí alábọ̀dé tí wọ́n gbàbọ̀dé fún àwọn ìran míì lórílẹ̀-èdè yìí Ọlọ́run bá wa fi san ara wọn dé wọn yóò sì fi wọ́n sẹ̀sìn kan yìí ẹ já wo fídíò arákùnrin ọmọ òyìnbó yẹn. I've been here on the ground. I've been to the places that people are massacred. I've been to the places where there's blood splattered on the walls, there's blood splattered on rocks. I've heard the cries. I've seen the burnt buildings all across Nigeria, not just one small place. And I've had conversations with the actual people, not the big men, the big leaders, the presidents, the people who have comfort and have everything they want, but the ones on the ground. And every single one of them says genocide. Every single one of them says people are being slaughtered in mass for their faith because they are Christians. It's not just some conflict between herders and farmers. It's not a clash. A clash means there's two people with weapons that are fighting each other. There's no clash. It's one group of people exterminating Christians. And so I invite these people to actually come to the village, come to the places that attacks are happening. Because below my feet here, these are human bones. These are the remains of a child's leg that I'm standing in. And so this is the evidence. This is the evidence of what is going on in Nigeria. It's not what the leaders say. It's not what the president says. It's not what the governor says. It's not what news outlets say. But it's these very bones. These bones speak. I didn't have the funds to rebuild almost 100 homes and then also shops in all these different places. I didn't have the money. And there's a lot of media coverage. Immediately, people from all over are talking about Yewata. How many people were killed? What happened? All these things. And I said, you know what? Because people are hearing, the government will help. The UN, they're going to help. The other NGOs and organizations doing work in Nigeria, they will help. And so I said, you know what? I'll take a step back. This is too big for me. I want to, but I can't. But people will help. And 5 or 6 months later, I said, you know what? I felt an urge in my heart to look into what happened in Yewata. Have people help? Has the government stepped up? Have the organizations come here to help rebuild? I started talking to people on the ground. Nothing. No home. No initiative to rebuild. No initiative to get people to come back to their land. And I said, how can this be? This can't be right. And so I said, you know what? I will go. I don't know the extent of the damage. I don't know how much money it's going to cost. I don't know what I can do. But I said, I'm going to begin in faith. Even if it's one house that I build, I'm going to build it. It will begin. And so I came. And I find that people are neglected. People do not care. They don't. ṣe rí bó ṣe ń ka lára láì ṣe ọmọ Nàìjíríà béèyàn bá jẹ́ mùsùlùmí òdodo yóò mọ̀ wípé ìpànìyàn kọ́ la lè fi jèrè ọkàn sínú ẹ̀sìn tá a bá pè ní ẹ̀sìn àlàáfíà. kí ni ṣàríà nígbà tí òfin orílẹ̀-èdè wa? kí ni níní ọlọ́pàá tẹni nígbà tí ọlọ́pàá orílẹ̀-èdè wa àìbọ̀wọ̀ fófin? ṣé ẹ̀sìn tí ẹ fẹ́ gbé wá ẹ̀sìn Fúlàní tí kò bọ̀wọ̀ fófin ni ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fẹ́ tẹ̀lé? ẹ̀sìn Fúlàní ẹ má jà pé lẹ́sìn Islam wọn. ó sọ̀rọ̀ ìgbéyàwó tí wọ́n ṣe pẹ̀lú wa ó ń jẹ́ ká máa mọ̀ wípé
ìgbéyàwó tí ò dára ni. Kí àwọn àjọ àgbáyé UN, US àti EU ó tásìkò láti bá wa dá sí. Ṣebí Gumi sọ pé kán lọ Tọ́kì láwọn ibi tí wọ́n ó ti tètè ní àǹfààní àti sọ orílẹ̀-èdè Nàìjíríà di mùsùlùmí tó yẹ pé ìdájọ́ tiwọn nìyẹn. Ibẹ̀ ló ní kíjọba lọ. Kí nìjọba ń ṣe lórí ìṣẹ̀lẹ̀ yìí? Tó bá jẹ́ lóòótọ́ lọ̀rọ̀ tá à ń gbọ́ yìí tí Navy commander yẹn sọ, intelligent man tí èèyàn ò lè kó ọ̀rọ̀ ìdánù ni ìlà fi hàn yín. Kí nìjọba ń ṣe? Nígbà Buhari wà láyé, Trump pé kí ló dé tí wọ́n ń pa Kristẹni? Kò rí nǹkan kan sọ. Kọ́lọ́n kó gba orílẹ̀-èdè lọ́wọ́ àwọn mùjẹmùjẹ, lọ́wọ́ ẹ̀sìn tí Fúlàní ń gbé bọ̀ tó dẹ̀ gbé mùjẹmùjẹ ẹ̀sìn mùsùlùmí ti àwọn Fúlàní ẹ̀sìn mùjẹmùjẹ. Ṣé ẹ pé mi sọ pé gbogbo Islam ẹ̀sìn Fúlàní mùsùlùmí ti Fúlàní Islam ti Fúlàní. Ìbéèrè mi wá rèé, ṣó possible kórílẹ̀-èdè yìí jẹ́ tẹlẹ́sìn kan? Kí ló lè tẹ̀yìn wàhálà yẹn jáde? Kí ni stand the government tó bá jẹ́ lóòótọ́ ni lórí ìtàjẹ̀sílẹ̀ tó ń lọ yìí? Ṣé kìí ṣe nítorí òṣèlú? Ẹgbẹ́ CAN àti àwọn ẹgbẹ́ Kristẹni gbogbo kìí ṣe láti jà, ṣùgbọ́n láti jẹ́ kí ìjọba mọ̀ wípé ìtò wọ́n ń sọ pé allegedly wọ́n ń sọ pé ó fẹ́ ṣẹlẹ̀ kó má ṣẹlẹ̀ o. Ìfẹ̀míṣòfò yẹ kó tó gẹ́. Mo rántí ìgbà tí Nnamdi Kanu ń sọ̀rọ̀ yìí, àwọn kan ti rí nǹkan yìí tọ́pọ̀lọpọ̀ wa ò rí tí wọ́n ti sọ tipẹ́. Lórí jihad lórí sharia náà ní Nàìjíríà ń dàrú lé lórí. Òṣèlú dẹ̀ ti wọ̀ ọ́. Kí la fẹ́ ṣe? Ẹ̀yin ọmọ Yorùbá, ó ti kọjá ọ̀rọ̀ wọ́n ń fẹ́ràn joko wa o. Gbogbo terrorism yẹn ó ti kọjá ọ̀rọ̀ wọ́n ń fẹ́ràn jẹ oko wa. Ṣebí wọ́n ti fẹ̀sìn gba gbogbo agbára ilẹ̀ Yorùbá. Wọ́n kọ̀wé síbì kan, wọ́n tún sọ, àwọn terrorists sọ pé àwọn mọ̀ pé ẹ gbóná nínú oògùn, ṣùgbọ́n ẹ má wọrí, àwọn sì ń bọ̀. Àwọn mọ̀ pé tí ń prepare lẹ̀ fún àwọn. Kí lọ́nà àbáyọ? Ṣé preparation wà fún gbígba ẹ̀mí àwọn èèyàn là láti má sọ orílẹ̀-èdè Nàìjíríà di ẹlẹ́sìn kan bí preparation bó ṣe wà fún election 2027? Ṣeun Agboola lórúkọ tèmi. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá.